ọmọ bàbá Kọ́lá Oyèwọ̀ mà ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ikú tó mú bàbá Kọ́lá Oyèwọ̀ lọ. Gbogbo yín náà lẹ rántí bàbá Kọ́lá Oyèwọ̀ tó ṣe ọba alápítẹ́ nínú Ṣaworoidẹ. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, Àjàntí ilé, yóò máa lẹ́yìn, yóò máa Àjàntí lẹ́yìn, ilé, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, Ìyá ìlú Àjàntí ilé yóò máa lẹ́yìn. Ọba ìyà ni ọba tí a ní. Ó ń jí owó nínú àpò ìjọba. Ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn agégẹdú láti rí ará ìlú jẹ. Ó lè paraku ní àwọn ìjòyè náà. Níbo ni wọ́n ti rí owó ra mọ́tò tuntun? Láti ìgbà tí Lápítẹ́ ti jẹ ọba, kò sí ìlọsíwájú ẹyọ kan ní ìlú Òjogbo. Kàkà kí ọba wa ronú ìlọsíwájú. Ìyàwó oníyàwó tó kábíyèsí. Ẹ jẹ́ wo tí ọmọ bàbá gangan èèyàn tó yọ̀ sí Oyèwọ̀ tó sọ lẹ́yìn ikú bàbá. Ẹ̀yin náà mọ̀ pé mo ti mú àwọn ọ̀rọ̀ kan ṣáájú èèyàn lórí péèjì wa Gist TV Yorùbá tí mo fi tú àṣírí in tó ṣe bá sábàbí ikú bàbá Kọ́lá Oyèwọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì wò ẹ lọ sí péèjì wa ẹ rí ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n ń tún sáré yànnà náà lórí fídíò yín sì mú àwọn fídíò kọ̀ọ̀kan wá. Ṣùgbọ́n kí ni ọmọ bàbá kí ló sọ? Ẹ jẹ́ àjogún tó sọ síkànnì ayélujára. Mo ń bọ̀ ẹ má yìí lọ bí kankan o. Tóyèsí Oyèwọ̀ ilé tó jẹ́ ọmọ bàbá ó bọ́ síkànnì ayélujára. Ó wá sọ pé final moment of Dr. Kọ́lá Oyèwọ̀ shared by his son Tóyèsí Oyèwọ̀ èyàn tí tó fi síkànnì ayélujára rẹ̀ iná ní péèjì yìí ló ń report. Kí wá ní ọmọ bàbá sọ? Ó ní it is with a heavy heart pẹ̀lú ọkàn tó tóbi that I share the passion of my beloved father ni mo fi ń kéde ìpapòdà bàbá mi. Adékọ́lá Àkàngbé Gabriel Oyèwọ̀ ó wá sọ ọkọ bàbá rẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ gbogbo orúkọ bàbá yìí. Ó ní Adékọ́lá Àkàngbé Gabriel Oyèwọ̀ ó sọ was a wonderful man. Ṣé ti ń gbọ́ báwọn ẹ̀yin bàbá tó bá jẹ́ pé àwọn ọmọ yín tó yẹ pé ẹ rí i pé ó ṣẹ̀ṣẹ̀ mọ rírì nù. Ó ní bàbá àwọn wonderful man ni whose love, wisdom, strength and kindness touch the life of many. Ẹ̀yin náà wò ó túmọ̀ sí rere tí bàbá yẹn ṣe àwọn ọmọ rẹ̀ náà mọ̀ sí táwọn náà ti wá ní bàbá àwọn o. Ọgbọ́n rẹ̀, agbára rẹ̀ àti dídá sáwọn ènìyàn ẹni tó jẹ́ pé gbogbo èèyàn ló máa ń fi ràn lọ́wọ́ ni. Èyàn ẹja tún máa bá lọ. Why we grieve the great loss? Ó ní bá a ṣe ń kẹ́dùn ìpapòdà bàbá mi. We are grateful to God. Ó ní atúndúpẹ́ fọlọ́run for the gift of his life. Eléyìí tó tún fún un láwọn ẹ̀rí pé bàbá yìí pé 80 years ọmọ 60 ọdún kó tó di pé bàbá jáde láyé. For gift of his life, the memories we share ó ní pẹ̀lú àwọn ìta àtúnjọ ṣe tó yẹ pé mọ́ni gbàgbé ni and the legacy he leaves behind. Bákan náà ń kọ́ gbogbo àwọn tó tún ti ṣe yálà nípa àtàmọ́ ni yálà nípa eré orí ìtàgé ni eléyìí tó fi ilẹ̀ àmọ́ tún dúpẹ́ lórí eléhùn. His impact will forever remain in our heart. Ó ní gbogbo ibi tí ayé rẹ̀ tó dé tó sì fi tọ́ọ̀chì àwọn ènìyàn ó ní yóò sì tún máa wà lókè èèpẹ̀ bó sì jẹ́ pé bàbá ti wà lábẹ́ èèpẹ̀ tó. And in the line of everyone who knew him. Bákan náà gbogbo àwọn tí bàbá yìí ti ràn lọ́wọ́ gbogbo wọn náà ń kọ́ ayé wọn á sì tún máa ó tún wá tán ó ní I kindly ask for your prayers. Ó wá dojúkọ àwọn olólùfẹ́ bàbá àwọn olólùfẹ́ tiẹ̀ náà ó ní tó ń béèrè lọ́wọ́ yín ní àdúrà, comfort, ìfọ̀kànbalẹ̀ and support. Bákan náà kẹ́ ẹ tún gbárùkù tẹ́bí for my family during this difficult time. Ó ní tí mo tún gbá ní kẹ́ ẹ tún gbárùkù tẹ́bí lásìkò tó jẹ́ pé nǹkan ńlá ni
ẹni ó bá ti pàdánù ìkan lára àwọn òbí rẹ̀ yóò mọ̀ pé nǹkan ńlá ló ṣẹlẹ̀ ṣẹ́bi bàbá Kọ́lá Oyèwọ̀. Ẹ já máa bá lọ. As we mourn his transition and celebrate the remarkable life he lives, ó ní bákan náà bó ti jẹ́ pé à ń kẹ́dùn ìpapòdà bàbá àwọn, ó ní táwọn ènìyàn kí wọ́n sá máa ṣe fún wọn, kí wọ́n máa gbàdúrà fáwọn, kí wọ́n sì máa sọ́pọ́ọ̀tì àwọn ẹbí àwọn lásìkò táwọn ń ṣe ìpapòdà bàbá àwọn. Ọmọ bàbá Tóyọ̀sí Oyèwọ̀ ó wá parí ẹ̀, ó ní may his soul rest in perfect peace. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wọn lọ sí ìkànnì abala àríwísẹ̀yìn comment section, ẹ̀yin náà ẹ bá wọn tẹ́ bẹ̀ pé rest in peace bàbá Kọ́lá Oyèwọ̀, rest in peace bàbá Kọ́lá Oyèwọ̀. Mo sọ fún yín, mo ní pé bàbá yìí ti ń dé nǹkan mọ́ra láti bí ọdún 5 sí 6. Kí ni bàbá sì ń dé mọ́ra tó ṣe sábàbí ọlọ́jọ́ wọn? Ni pé bàbá yìí ibi ilé ìtọ̀ wọn prostate wọn ó ti dí, tó jẹ́ yí pé ìtọ̀ ò lè jáde bí gbogbo wa ṣe máa ń tọ̀. Ìgbà tí wọ́n tó lọ sí ilé ìwòsàn ni wọ́n tó ṣe àyẹ̀wò fún wọn, tí wọ́n tó mọ̀ pé ilé ìtọ̀ wọn ó ti dí, ní wọ́n fi wá ṣe iṣẹ́ abẹ fún wọn. Wọ́n á fún wọn lóríṣiríṣi iṣẹ́ abẹ tó wà, ṣùgbọ́n tí bàbá padà mú náà ni pé bàbá ò ní lè ṣe bí ọmọkùnrin lọ́dọ̀ obìnrin mọ́. Ṣùgbọ́n ńgbà tí Ọlọ́run ó ṣe kó tó di pé nǹkan yìí ṣẹlẹ̀ sí bàbá tí ń wọ bí ọmọ bí 50, bí bóyá bí 76, 75, tó jẹ́ pé bàbá wò pé kí náà ọmọ wo mo tó fẹ́ bí mọ́, mo ti bí gbogbo ọmọ tí mo fẹ́ bí, ni bàbá ìfi ní kí wọ́n ṣe gbogbo ọdún bíi 6 tí wọ́n wá lò lẹ́yìn ẹ̀, torí pé tí ì bá ṣe ọ̀pọ̀lọpọ̀ owó àti pé bàbá tún jẹ́ ẹni tó tún jẹ́ gbajúgbajà tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tààrà mátìkì, torí wọ́n ní àìsàn tó le gan ni. Wọ́n lọ́lọ́run ló yọ bàbá tó tún jẹ́ kí wọ́n tún gbé díẹ̀ sí i, ní wọ́n fi wá ṣe iṣẹ́ abẹ yẹn fún wọn, ló fi jẹ́ pé wọn ò lè ṣe bí ọkùnrin mọ́. Bákan náà wọn ò sì tún lè nàró tọ̀. Rọ́bà ni bàbá máa ń tọ̀ sí, tó bá ti kún wọn lọ dànù títí tí wọ́n fi. Ṣùgbọ́n bàbá yìí wọ́n pé ọmọ 100 ọdún, èèyàn 80 kó tó di pé bàbá yìí, kódà wọ́n ṣẹ̀ pé bí 80 èèyàn ní bí oṣù April ni, tí Kúnlé Afọ́ọ̀dù gan lọ tó dùn bàbá nú. Kódà àwọn ènìyàn tí ń kí Kúnlé Afọ́ọ̀dù níkànnì ayélujára gan pé a kí ọ lórí takuntakun tó ṣe níbi ìgbésí ayé bàbá yìí kó tó di pé wọ́n jáde láyé, tó tún jẹ́ wọn ó tún mọ̀ yìí pé tínú bàbá tún dùn, bàbá jó, kódà àwọn èèyàn bùn wọn lówó, àwọn olólùfẹ́ wọn oríṣiríṣi. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ share fídíò, ẹ subscribe, káwọn ènìyàn mọ̀ tí ọmọ bàbá gan sọ. Bí ìsìnkú bàbá bí yóò ṣe lọ, àwọn ẹbí ó tún padà sọ̀rọ̀ pé báyìí ni ìsìnkú bàbá ó ṣe lọ, torí pé ẹni tó pé 80 years tó kú kì í ṣe òkú ọ̀fọ̀ mọ́. A dúpẹ́ àwọn fámìlì wọn, àbáwọn kẹ́dùn. Ẹ share fídíò, kẹ́ subscribe.